Akíntóyè máa bá ṣẹ́ ẹ lọ. Máa bá ṣẹ́ ẹ lọ. Máa bá ṣẹ́ ẹ lọ. Last year, going to buy Yoruba nation! Yoruba nation! You are here. Yoruba nation recognition. Ah, Yoruba win ale. Yoruba win ale. Buhari is a terrorist. Buhari is a terrorist. Buhari is an animal. You want Yoruba nation now? Yeah. Kò declare Yoruba nation kan tó bá wù wá la lè fi ṣe é sìn. Yoruba nation. Yoruba nation. Yoruba nation. Now. Okay, I don't know. You can stay. I don't know. I won't block you. Trust me. There's my catch up there. Let's go. Stop the killing. Stop the terrorism. Okay. Put it on the side. Set it. No, don't go. Yoruba have the right for self-determination. Stay on the side. Here or here. I'm going to look in la. Ẹ má wọ kí ni yóò gbádùn ẹ ṣàbà ẹ má wọrùn ẹ má go about. Better than just leave it right there. Just leave it right there like that. So you can't plug it in this now. Oh yeah. Yoruba nation. Yoruba nation. Recognition now. Recognition now. Recognition now. Recognition now. Recognition now. Ẹ̀yin bàbá wa àti ẹ̀yin màmá wa nílé. Ẹ̀yin èèyàn wa. Àwa ni ọmọ yín ní orílẹ̀-èdè Amẹ́ríkà níbí báyìí. A wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn sọ fún gbogbo. Ní New York yẹn. New York City. United Nations. Gbogbo àwọn èèyàn wa láti lè jẹ́ kó mọ̀ wípé Yorùbá nation ti dá dúró pẹ̀lú ògo àti àṣẹ Ọlọ́run. Àwọn bẹ gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ̀yin màmá wa tí ẹ wà ní New York, tí ẹ wà ní Connecticut, tí ẹ wà ní Philadelphia, tí ẹ wà ní Maryland, tí ẹ wà ní Baltimore, tí ẹ wà káàkiri ní gbogbo agbègbè yìí àti ní New York ni àti ní New Jersey ni ní everywhere. Afẹ́ kí gbogbo yín kẹ́ jáde láti fún wa láti lè jẹ́ kí ajé kí gbogbo àgbáyé wọ́n mọ̀ wípé a ti jáde kúrò ní ilẹ̀ Nàìjíríà ilẹ̀ mùjẹ̀mùjẹ̀. A ń ṣe ara wọn mọ́. Ẹ jẹ́ ká kú gbogbo tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. Enough is enough. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n pa gbogbo tó ń ṣẹlẹ̀. Àwọn tí ẹ ń pè ní ìjọba wọ̀nyí wọn ò lè dá sí wọn mọ́. A ń ṣe ara wọn mọ́. Àwọn ti kú tẹ̀ra wọn. A dẹ̀ tún sọ wípé ṣé wọ́n gbọ́. Àbẹ́ kí èmi èèyàn ké mọ̀ wípé ó bọ̀ ó bọ̀ àwòrán dẹ́dẹ́ o. Àbọ̀ àtọ́ ní kí ìyọ̀mù nílùú ọmọ tẹ̀ náà ní jẹ tíra. So àwọn ẹ̀yin bàbá wa tẹ̀ wà ní gbogbo agbègbè yìí láti jáde síta. Àkókò ní fún wa. Ẹ̀wù gbogbo akitiyan àwọn bàbá wa ẹ̀wùrẹ́tọ̀ pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè ẹ̀wù làálà bàbá yìí pẹ̀lú ọjọ́ orí bàbá yìí. Bàbá máa jáde láàárọ̀, ó máa jáde lọ́sàn-án, ó máa jáde ní alẹ́ láti sọ fún gbogbo ènìyàn láti pa Yorùbá nation. Mélòó jẹ́ àwọn tá a sì jẹ́ ọ̀dọ́ tá a lè jáde síta. Ẹ̀wù bàbá Wálé Adéníran pọfẹ́sọ̀ Wálé Adéníran
àwọn náà máa ń sa gbogbo ipá wọn láti lè dùn pé ara ṣíìpù kan tá à ń ṣe yìí mélòó mélòó tẹ̀ yìí tẹ̀ wà ní agbègbè yìí ẹ wọ àwọn màmá gbogbo tí a ní nínú ṣọ́ọ̀bù yìí gbogbo wọn ló jáde láti ṣe kíni láti kún wa lọ́wọ́ nínú iṣẹ́ yìí ẹ wo bàbá Ìgbòho Òòṣà Ìgbòho Òòṣà Gosa. Bàbá CSI ẹ wo gbogbo wàhálà wọn ẹ wo gbogbo kọtà wọn ìjọba bùjẹbùjẹ tí wọ́n ti ṣe fún bàbá yìí ní ilẹ̀ bùjẹbùjẹ yẹn náà síbẹ̀síbẹ̀ bàbá yóò jáwọ́ bàbá yóò dúró kò wàrà tí kò para rọ nínú ṣọ́ọ̀bù yìí ó fi gbogbo ẹgbẹ́ àtàgbára wọn ó fi ṣe mélòó lẹ́yìn èyí wá tẹ́wà ní agbègbè yìí afẹ́kẹ́ jáde láti ká bọ̀ wípé àwọn àwọ̀ nínú rẹ̀ torí pé nínú nǹkan tá a wà yìí is no going back. What is no going back? No going back. Àti rẹ́dì àti tátọ́ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àdúró tọ́jà rẹ̀ kù yàtọ̀ lẹ́yìn ikú kò sí nǹkan míì mọ́ àti rẹ́dì we are ready to do anything to save our land we are ready to do anything to save the land of our children we are ready to lay our life down because of our upcoming generation enough is enough enough is enough my people enough is enough. Ní àkókò tá a wà iṣẹ́ àníkò sí mọ́ òwò ṣẹlẹ̀ jẹ́ àní ìjọba mi jẹ̀bùjẹ̀ sẹ́ẹ̀bù pẹ́kẹ́ lójú mi dáadáa kò sóhun tó fẹ́ kí wọ́n ṣe o àwọn dúró tọ́ ni orílẹ̀-èdè Amẹ́ríkà là ń pè bíbá yìí kì í ṣe orílẹ̀-èdè tí wọ́n ti lè sọ̀rọ̀ we have a fundamental human right láti sọ̀rọ̀ ní bíbá yìí we have a freedom of speech ní Amẹ́ríkà àdẹ̀fẹ́ kí gbogbo àwọn èèyàn wa náà ẹ wo gbogbo bá ṣe ń pa àwọn èèyàn wa ẹ wo ẹ̀kẹ́ 2014 èlò tó ń ta epo èlò ní iná èlò tó wọ́n jẹ ṣùgbọ́n ní àkókò tá a wà yìí kò sí ohun tó bẹ́ẹ̀ mọ́ ìnira ẹ ti pọ̀ jù ẹwà Amẹ́ríkà tá a wà yìí iná wà nígbà tí mo lọ Áfíríkà ní 3 weeks ago ní onílẹ̀-èdè bẹ̀rẹ̀ tí mo lọ iná wà tó ti bá wà iná wà pẹ̀ kò sí gbogbo àwọn ọlọ́pàá wọn they are all stable life tí wọ́n pàṣẹ tó dáa kò sí ìbọn kò sí anything kò sí trap kankan they are all doing good ẹ wọ ike tí tó lọ fún wa onílẹ̀-èdè wa tí a bá lè gbọ́ onílẹ̀-èdè Yorùbá wa oúnjẹ ọ̀fẹ́ á wà ẹ̀yẹ́ lọ ní oúnjẹ ìtura á wà. Bẹ́ẹ̀ ni. Tí a bá gbọ́ onílẹ̀-èdè tuntun wa ẹ̀kọ́ ọ̀fẹ́ á wà. Bẹ́ẹ̀ ni. Tí a bá gbọ́ onílẹ̀-èdè tuntun wa iná máa wà. Bẹ́ẹ̀ ni. Ní orílẹ̀-èdè Yorùbá iṣẹ́ máa wà. Bẹ́ẹ̀ ni. Ní orílẹ̀-èdè Yorùbá àlàáfíà máa wà. Bẹ́ẹ̀ ni o. Àwọn ọ̀dọ́ wa wọ́n máa jẹyọ àti àjẹsẹ́kù. Bẹ́ẹ̀ ni o. Àwọn ìyá wa wọ́n máa ní ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn àgbẹ̀ àwọn ọmọléèwé wọ́n lọ léèwé wọn wọ́n dé wọ́n dẹ̀ ní kíni wọ́n máa rí iṣẹ́. Bẹ́ẹ̀ ni. Àbúkọ̀ Bẹ́ẹ̀ ni. ẹjẹ́ ọ̀sán kíní kan fún yín. Ẹjẹ́ ọ̀sán kíní kan fún yín. Ṣé ẹ rí according to the history tí àwọn ń kà dáadáa èmi ti jáde dáadáa mo ti káàkiri orílẹ̀-èdè àgbáyé dáadáa I've been to 82 countries in the world. All the continents. Mi ò tí ì rí tó burú tó kú yẹn rí. Tó burú tó ìlú wo? Tó burú tó ìlú yẹn rí. Ìlú wo? Ní Nàìjíríà. Out of 82 countries tí mo ti dé kò sí ìlú tó wọ̀ sí Nàìjíríà yìí. Ẹ jẹ́ sọ kiri kan fún wa. Canada ló ní largest bitumen in the whole world. Canada has largest bitumen in the whole world. Nigeria has second largest bitumen in the whole world. Bitumen tàdé ń sọ yìí, ó wà nílẹ̀ káàárọ̀. Òjìrè bẹ́ẹ̀ ni. God bless you. Bí a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ káàárọ̀ òjìrè, Ondo State jẹ́ ìkan nínú wọn. Bitumen yìí, ilẹ̀ Ondo State ló wà. Ní Ondo State yìí, bitumen nìkan is enough for your own nation to survive. Bẹ́ẹ̀ ni, yes o. Millions of people are going to Canada today to survive. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ọmọ ẹlẹ́rọ wa ó jẹ igun. Ọmọ ẹlẹ́rọ wa ó wà kísà. Àwa tí a wà ní diaspora, a rí ìmọ́lẹ̀. Bíbélì sọ wípé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. We know the truth. Ní orílẹ̀
orílẹ̀-èdè tí a ń sọ yìí a tún ní ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́ọ́nì bí àwọn bíi gold. Gold wà nílẹ̀ Kárọ̀ Òjìrè, ó wà ní Iléṣà, ó wà ní Ọ̀ṣun, ó wà ní Ògùn, ó wà ní Ọ̀yọ́, a ní gold ní ilẹ̀ káàkiri. Orílẹ̀-èdè Malaysia àwọn ni a fún wọn ní palm kernel. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Nígbà tí mo gbé ní orílẹ̀-èdè Malaysia ní Kalalupa, àwọn la fún wọn ní palm kernel. Ṣùgbọ́n lónìí àwọn ló ní wọ́n bá jọba gbàláyé. Wọ́n wúlò àbí bẹ́ẹ̀ wúlò. Orílẹ̀-èdè Singapore, mo gbé ní Singapore dáadáa. Àwọn ló fún Singapore ní rọ́bà. And then, as I get 2000, Nigeria was belonging to Singapore. Ṣùgbọ́n lẹ́nìí ní àkókò yẹn kò sẹ́ni tí ní Singapore gbà yẹn. I stood there. Lẹ́nìí Nigeria ti yọ Singapore ti yọ Nigeria kúrò nínú ìlú wọn. Lẹ́nìí orílẹ̀-èdè Singapore nígbà yẹn kò sẹ́ni tí fún wọn. Ṣùgbọ́n lẹ́nìí sí àwọn number 1 power ranking in the whole world. Wọ́n túbọ̀ sí wípé orílẹ̀-èdè òun jára. Ṣẹ́rí ẹ̀yẹ ẹ̀yọ mi, mo fẹ́ kí ẹ mọ̀ wípé òṣù tó ń pè ní èdè kan àti àṣà kan àti ọ̀rọ̀ kan. Yorùbá a ní èdè kan, a ní àṣà kan, a sì ní ìmọ̀ kan. Àwọn àti Fúlàní èdè wa ò papọ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn àti Fúlàní ìmọ̀ wa ò papọ̀. Everything tí a ń ṣe kò sí kankan tó papọ̀ nú ẹ̀. Nígbà tí mo gbé ní Portugal, President Portugal kò lè sọ Òyìnbó. Ní Cabo Verde wọ́n lè sọ Òyìnbó. Gbogbo àwọn countries wọ̀nyí wọ́n lè sọ Òyìnbó. Èdè ni wọ́n ń sọ. Bí Ọlọ́run bá fẹ́ fìyà jẹyàn, January 1 ló ti máa bẹ̀rẹ̀, ó jẹ́ December 31 àkókò parí. Torí pé èdè wa á kùnà láti máa sọ èdè wa, á kùnà láti máa tẹ̀lé àwọn àṣà wa. Brazil wọ́n sọ èdè wa, Cuba wọ́n tún kọ́ ọdún Ifá bẹ́ẹ̀, Haiti wọ́n tún kọ́ ọdún Ifá náà bẹ́ẹ̀. Káàkiri àgbáláyé ni wọ́n ti bí àṣà wa tí wọ́n ti gbé lárugẹ. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní bíbá yìí, ní Ọ̀yọ́ tún jí kíjọ, Yorùbá ni wọ́n sọ bẹ́ẹ̀. Ọba Yorùbá ni wọ́n jẹ, oúnjẹ Yorùbá ni wọ́n jẹ, èdè Yorùbá ni wọ́n sọ, àṣà Yorùbá ni wọ́n ṣe. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní bíbá yìí. Ó túmọ̀ sí wípé èdè wa ó wà very very important. Tí a bá gba ilẹ̀ Yorùbá, tí a bá gba Yorùbá, tí a gba ohun tí a sọ yìí, èdè wọn náà ó máa sọ. Ìmọ̀ kan náà la máa ní, àṣà kan la máa ní. Ẹ lọ́wọ́ ìdí ó wọ̀, tí a bá wọ aṣọ ilẹ̀ wa, àwọn òyìnbó máa ń wò wá ní. Wọ́n máa fún ọ ní àkọlé àti iyì àti ẹ̀yẹ pé àwọn èèyàn wọn lélẹ́yìí. Torí pé ó signify àṣà wa àti ìṣe àti ìṣẹ̀ṣe wa. Ṣùgbọ́n nítorí pé a ti kùnà láti mọ òtítọ́ sọ́wọ́dì òmìnira mọ́. Ó láti sọ gbogbo ẹ̀yẹ èèyàn wa nílé. Ṣé ní àwọn táwọn ní diaspora tá à ń pariwo nípa Yorùbá nation? Ebi ò pa wá. Bẹ́ẹ̀ni, orí ẹ pé ọmọ ọkọ Yorùbá. Gbogbo wa là ń gbé ìgbé ayé ìrọ̀rùn. Bẹ́ẹ̀ni. À ń jẹun tó wù wá ni. Bẹ́ẹ̀ni. A ò jẹun tí a rí. Bẹ́ẹ̀ni. Ọkọ̀ tó bá wà lálẹ́. Bẹ́ẹ̀ni. Ilé tó wà là ń gbé. Bẹ́ẹ̀ni. Ìgbé ayé ìrọ̀rùn là ń gbé. Bẹ́ẹ̀ni o. Àjọ lè dúdúdú. Ó dàbí ilé orí ẹ pé. Ayé àtijọ́ wọ́n ní ilé dàpọ̀ ìsinmi oko. Bẹ́ẹ̀ni. Ayé àtijọ́ nìyẹn o. Ilé dàpọ̀ ìsinmi oko, that is the olden days. But nowadays, ilé iṣẹ́ àpọ̀ ìsinmi oko mọ́ o. Ilé dàpọ̀ ewu. Ilé làbọ̀ sí ní ajínigbé. Torí pé
sí ìfọ̀kànbalẹ̀ mọ́ kò sí ilé tí a fẹ́ lọ dé sínú òun la ṣe ń pariwo tá à ń sọ fún ìjẹ wà lé ẹ̀yin màmá wa àti bàbá wa tẹ́ ẹ tẹ̀lé mi lọ́kàn kọ̀ọ̀kan yí o. ó tó mọ̀ sọ fún yín ṣé ẹ rí ẹ̀yin Yorùbá ẹ̀yin èèyàn mi bí ẹ bá ṣe mi ṣèkì yẹn dìbò ní 2023 ebi ló máa kàn yín o ìjà ló máa kàn yín o àbùkù ló máa padà kàn yín o ní àkókò tí ẹ ṣì wà yìí ẹ ṣì ń lọ New York wọ̀ lẹ ṣì ń lọ sí i tẹ́ bá lọ ṣe mi ṣèkì ìdìbò ẹ bẹ̀ sí lọ tẹ́tẹ́ so à ń sọ fún yín ní àkókò yìí wípé Yorùbá nation iṣẹ́ tí àwọn bàbá wa àwọn ìyá wa gbogbo tí wọ́n ti ṣe ẹ má jẹ́ kó já sí asán. Bẹ́ẹ̀ni. Torí pé a fẹ́ kí òmìnira kó wà a fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n ní ọjọ́ ọ̀la. Ẹ má jẹ́ kí ìtàn yìí gbogbo tí a bá ṣe lẹ́nìí ìtàn ló bá padà jà ní ọ̀la. Yoruba sovereign nation. Ìbẹ̀rẹ̀ sọ́nà. Ìdí nìyí tí a fi sọ fún gbogbo ẹ̀yẹ Yorùbá Màdílé wípé Yorùbá nation is not going back. Yorùbá nation is not negotiable. Bẹ́ẹ̀ni o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí bí ní ìbéèrè kan ẹ jẹ́ ká fira lórí ìbéèrè kan bí ohun tí à ń ṣe yìí tí ò bá jẹ́ òtítọ́ kí ni wọ́n lọ àtàkì ìgbò fún. Bẹ́ẹ̀ni orí ẹgbẹ́ orí ẹgbẹ́. Àwọn olóyìnbó sọ wípé when there's original that must be fake. Yes.